Ṣé lóòótọ́ ni pé Tinubu lọ́wọ́ nínú wàhálà oyè Emir nílùú Kano? Alága ẹgbẹ́ òṣèlú NNPP nípínlẹ̀ Kano, Hashimu Dungurawa, ti fẹ̀sùn kan Ààrẹ Bọ́lá Tinubu pé òun ló ń dá wàhálà sílẹ̀ láàrin Muhammadu Sanusi kejì àti Aminu Ado Bayero nípínlẹ̀ Kano. Ọ̀jọ̀gbọ́n Hashimu ló sọ ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe, níbi tó ti sọ pé òun ní ẹ̀rí máa jẹ́mi nìṣó láti kín ọ̀rọ̀ òun lẹ́yìn. Ó ní ó hàn gbangba pé ààrẹ lọ́wọ́ nínú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ látàrí ìbáṣepọ̀ Tinubu pẹ̀lú ìyá tó bí Emir àná, ìyẹn Aminu Ado Bayero, tó ṣe sọ pé òun kò ní gbà àyàfi tí wọ́n bá dá a padà sípò tó wà tẹ́lẹ̀. Wọ́n kó àwọn ọlọ́pàá àti ọmọ ogun wá sílùú Kano lásìkò náà tí Nàìjíríà ń kojú ìṣòro ètò ààbò. Èyí kò sì ṣẹ̀yìn èròǹgbà rẹ̀ láti gbógun ti àwọn tí kò ṣàtìlẹ́yìn fún un. Tí ẹ kò bá gbàgbé, ẹnu ọjọ́ mẹ́ta yìí ní ọ́fíìsì ààrẹ àti olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NNPP tẹ́lẹ̀ tó tún ti fi àkókò ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano rí, Rabiu Musa Kwankwaso, ń sọ̀kò ọ̀rọ̀ sí ara wọn lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Kano. Kwankwaso sọ pé àwọn kan ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn adarí APC láti dá wàhálà sílẹ̀ ní Kano. Àmọ́ ṣá, ọ́fíìsì ààrẹ ti dáhùn pé ọ̀rọ̀ tí Kwankwaso sọ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ àti pé kò sí òtítọ́ kankan nínú rẹ̀. Ó ní jù báyìí lọ fún ìròyìn yàjóyàjó wa fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fìre pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.